A kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora, especially ní Nàìjíríà àti ilé àtòkò àtòkè òkun, ẹ̀yin ọmọ Yorùbá wa lápapọ̀. Ọ̀rọ̀ bọ̀bọ̀ tó wà lójú screen tẹ́ ń wò yìí mo fẹ́ sọ nípa ẹ̀. Second season lélẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Bọ̀bọ̀ yẹn olórí burúkú ẹ̀dá kan ni o, Laji Abass, olórí burúkú ẹ̀dá kan ni. And gbogbo ìṣẹ̀dá rẹ̀ tó wà nínú ẹ̀mí ó máa dájọ́ fún ẹ o. Àdàbí tó bá yẹ pé nílẹ̀ Yorùbá ẹnìkan ti ṣerú eléyìí ló máa mú jẹ. Téèyàn bá ṣerú eléyìí ó lè mélé jẹ o, torí olórí burúkú ẹ̀dá kan ni ẹ. Ìwọ ń sọ olóòtí bú Ọọ̀ni of Ifẹ̀, ó bú ọba Àwó, Olúwo of Ìwó, ó rí pé olórí burúkú ni ẹ. Ẹ̀yin àgbààgbà Ìbàdàn ẹ̀dẹ̀ ń wò níran, ẹ̀yin lọ́balọ́ba kábíyèsí o, ọba Olúbàdàn akíyín o, mo kíyín tọwọ̀tọwọ̀, mo gbẹ̀rẹ̀ forí adé o, ìjì ayé kò fò wá dà o. Irú ọmọ tó ń sọ̀sọ́kìsọ yìí, Olúwo tó sọ̀rọ̀ sí yẹn ọba ni, right? Wọn ò lè dá ẹ lóhùn tí wọ́n mọ̀ pé lórí burúkú ni ẹ, wọ́n mọ̀ pé ayé ẹ ti bàjẹ́. Àwọn kì í ṣe jagunjagun, ọba aládé ni wọ́n. Bẹ̀ kó rántí pé àlí Ìwó tróònù ẹ̀ ló wà nìbàdàn báyìí o, tó ń control lọ́wọ́ sí i. Òun sọ̀rọ̀ sáyà Ọọ̀ni of Ifẹ̀. Ṣé o mọ̀ pé orí ẹ ti dàrú, ó ti ya wèrè? O mọ̀ nǹkan tó ń ṣe mọ́. Ìtàn tó ń pa, ìtàn orí burúkú tó ń pa, ìtàn dàlúrú tó ń pa. Ṣé ìtàn náà ló ní kó máa bú bàbá wa Ọọ̀ni ìrìṣà? Ṣé ìtàn náà ló ní kó máa bú bàbá wa Olúwo? Ó rí pé orí ẹ ti dàrú, ó rí pé ó ti ya wèrè, ó rí pé ó mọ̀ nǹkan tó ń ṣe mọ́. Kò lè dùn mí fún ẹ o, torí bó o ṣe bú wọn yẹn, o ò lè ṣe bẹ́ẹ̀ bú Ààrẹ Onakakanfo. He's a warrior, he's a jet fighter. Ẹni tó lè fi máa compare Ààrẹ Onakakanfo is Emperor of Egypt. Ló lè fi máa compare Ààrẹ Onakakanfo ilẹ̀ Yorùbá. O ò lè máa sọ̀rọ̀ sáàrẹ̀ torí olórí burúkú ẹ̀ nígbà tí Bàlá tó òòṣà tó wà ní tó ń jẹ Ààrẹ Onakakanfo kò sẹ́ni tó fi ta yín o. Olórí burúkú sẹ́jọ̀n ẹ̀gbọ́n náà pẹ́ àwọn ọ̀ràn baba ńlá ẹ̀ wọ́n pẹ̀lẹ́ ni tó da bàbá Bàlá tó òòṣà lójú ogun o, níjà ogun Òkìtì parapọ̀, torí bàbá ẹ̀ ó pẹ̀lẹ́ ni tó lọ gba ìyàwó lókè mẹ̀sì lọ́dún náà lọ́hùn. Òun pàtàn ìjọ pátara ẹ̀ tó bá jẹ́ kó fẹ́ ṣorí burúkú tó pátara ẹ̀. Ìjọ rántí pé bàbá wa Látòòṣà, ìwọ náà ló sọ pé kí wọ́n gbórí ẹ̀ kúrò. Gbogbo ìran Látòòṣà ibà wọn ò tí ì parẹ́ o, wọn ò ìparun tán nìbàdàn o. Ẹgbọ́n nǹkan tó lórí burúkú olórí ẹni tó lóun jẹ́ olùpìtàn yìí o. Ẹgbọ́n nǹkan tó sọ, ó ní wọ́n bẹ́ orí ẹ̀ kúrò ní oníwọ̀n sí orí mọ́. Tí èèyàn ò bá jó lórí burúkú, ṣé ó yẹ kí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ jáde níbi táyé ẹ̀ bàjẹ́ dé, níbi tó lórí burúkú ẹ̀ tó bá dé yìí, tí ẹ ti bàjẹ́ o, èyí tó rawọ́lé yìí ó ní padà jẹ́ èèyàn mọ́ o. Pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo ìṣẹ̀dá rẹ nínú ẹ̀mí pátá ló máa padà bẹ́ẹ̀ jà, wọ́n máa gbógun tì ẹ́ ni o. Ẹbí lè sọ̀rọ̀, olórí burúkú ẹ̀dá kan ni ẹni táyé ẹ̀ ti bàjẹ́. Òun compare Ààrẹ Oníkòyí, ó rí pé ó ti gbé ìtàn létàn ni. 16th century náà ti ń jẹ Ààrẹ Onakakanfo. Gbọ́dọ̀ bẹ́ẹ̀ sí Olúkòyí ìjà àdúgbò ló ń jà, he's a street fighter. O ò lè fi wé èèyàn tó yẹ pé he's a rocket fighter. Ó yàtọ̀ síra wọn. Tó wá ń gbé ọmọ rí odó tó ń gbé lé ìyá odó, ayé ẹ̀ ti ń bàjẹ́ lọ pẹ̀lú gbogbo ìtàn tó ń pa ẹ̀. Ṣé o rántí pé ìyá ńlá ẹ pẹ̀lẹ́ ni tó da ẹ fún ṣetán ẹni wúrà nìbàdàn? O ò sọ̀tàn débẹ̀ rí o. Ìyá ńlá ẹ ó pẹ̀lú ẹni tó da ẹ fún ṣetán aníwúrà nìbàdàn tí ìyá ẹ fún ṣetán tó fi gbé nǹkan jẹ. Torí pé ìyá tó bí ìyá ẹ wọ́n lọ rà lẹ́rú ni, wọ́n kó mẹ́rú wá ni tán fi rà sí Ìbàdàn. Ìwọ náà ń pàtàn sìn, o ò rántí gbogbo nǹkan ìbàjẹ́ táwọn ẹbí ẹ ti ṣe. Èyí táwọn ẹbí ẹ ṣe òun náà nìwọ náà tún ra wọlé. Social media ló dìdàkudà, tí ò bá jẹ́ olórí burúkú ẹ̀ ta ló mọ̀ ẹ́ tó fẹ́ fìyàn tajà. Ìwọ táyé ẹ ti bàjẹ́, ìwọ tó ò ní padà jẹ́ èèyàn mọ́, tó gun ayé máa padà mú ẹ, títọ̀run máa mú ẹ, tó o máa ṣiṣẹ́, tó o máa ṣìjẹ, tó o máa ṣimú, tó o máa ṣilẹ̀wọ̀, tó o máa ṣìtẹ̀, tí gbogbo ayé máa padà jó fún ẹ, tó máa fi lò fún ẹjọ́. Olórí burúkú akóṣìbérò, ẹ̀yin tẹ́ ń dàlúrú náà lélẹ̀, ẹ̀yin olùpìtàn dàlúrú, olùpìtàn orí burúkú, ìtàn wo ló mọ̀? Ibi tí ìwọ́tá ẹ̀pá ayé ẹ̀ ti bàjẹ́, gbogbo ìtàn orí burúkú tó ń pa kiri, àrísọ tó ń rí sọ kiri, tó ń mú kan mọ́kan, tó ń má múlù málà, tí ẹ ti ta o, ò dẹ̀ ní jẹ́ èèyàn mọ́ o.
gbogbo ibi tó tewédé tó tegbòde, gbogbo ibi tó ní ìdè ló máa padà tẹ́ kọjá ẹ̀ o, gbogbo ibi tó wọ mọ́tò dé ó máa padà fẹsẹ̀ rìn kọjá bẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Àdàbí tó bá jẹ́ pé àwọn kan ti ṣẹ̀ nílẹ̀ Yorùbá yìí, kan ti ṣe bẹ́ẹ̀ sáàrẹ̀ rí, ó mọ̀ pé nǹkan tó ń ṣe ìgbà táyé dáyé ìjọba ni. Tó bá yẹ ìgbà táyé tí colonial, the first Portuguese that came to Nigeria, they are Portuguese. First European kan wá sí Nigeria, they are Portuguese. Nígbà tán dé Ọ̀yọ́ kingdom náà bá o, Ọ̀yọ́ kingdom náà dẹ̀ náà fi rúùlù wa, náà fi control wa dẹ̀ ní eléni. Nínú gbogbo empire tó wà nílẹ̀ Yorùbá yìí lẹ́yìn Benin, Ọ̀yọ́ kingdom òun ló jẹ́ empire tó tóbi tó dẹ̀ ní kìmí inú. Olórí burúkú ẹ̀ níbo ló ti gbọ́ tán? Ṣé bàbá wa Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé tán wàjà táwọn náà pàtàkì tó rọ̀ náà ti sọnù clips ẹ̀ kan pé kò sẹ́ni tó mọ̀ tán tó bàbá, táwọn náà pàtó fún ẹ pé Ààrẹ Oníkòyí ó superior ju Ààrẹ Onakakanfo ilẹ̀ Yorùbá lọ. Torí ibi tó ti ń gbọ́tàn náà kò yé wa, olórí burúkú ẹ̀ ṣé wọ́n kọ̀tàn fún ẹni tó báwé tàn lé ni èyí táwọn bàbá ńlẹ̀ ṣe tán fi dàbàdàn rú. Ó rántí ogun Kìrìjà, ó mọ̀ káwọn náà da Látòòṣà ń bẹ̀ ni, ìbá Látòòṣà òun náà ló mú wọn tí wọn náà fi lanu gbàgà wípé wọn sin orí mọ́ bàbá ìbá Látòòṣà. Olórí burúkú ò ní jẹ́ èèyàn, ìwé èèyàn kéèyàn ẹranko yìí. Ẹ̀yin bàbá Olúbàdàn yẹn, ará Ìbàdàn yẹn, àgbààgbà Ìbàdàn, à ń bẹ̀ yín ni o, ẹ wo lórí burúkú yẹn o, ẹ wo re o, kì í ṣọmọ re o, kì í ṣe èèyàn re o, ẹ lọ wo inú ìtàn o, ẹ wo ìtàn tí ẹ wo gbogbo nǹkan táwọn bàbá ńlẹ̀ ti dálẹ̀ rí nìbàdàn o, ẹ wo bọ́n ṣe dẹ fún ṣetán àníwúrà.